mo kí wa pé a kú dédé àkókò yìí níbikíbi tẹ́ tí ń ní àǹfààní láti máa wò wá lórí ìkànnì akéde Yorùbá TV News náà la wà. Ìròyìn náà la tún mú wá fún ti àṣálẹ́ tèmi. Ojú rẹ fún òwá, ojú náà ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ ròyìn wa, etí náà ò ní di, ẹ sì kú fẹ́ gbogbo gbà. Pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń bá mi subscribe, tẹ́ bá mi share rẹ̀, mo mọ̀ lórí ẹ ṣé ẹ kú àdúrótì. Ẹ túbọ̀ máa bá mi share, kẹ́ máa bá mi subscribe sí ní òrèkóòrè àti gbogbo gbà káwọn èèyàn náà lè máa rí mi wò káàkiri. Ṣáájú, orúkọ tèmi ni Àyànfẹ́ Elédùmarè. Ẹ gbọ́ kókó inú ìròyìn náà. Ọwọ́ àwọn ikọ̀ Àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ondo tún ti tẹ àwọn adigunjalè méje kan káàkiri ìpínlẹ̀ náà. Ní ìpínlẹ̀ Ògùn, òṣìṣẹ́ báǹkì alájẹsẹ́kù ayélujára kan ó ní ó gún oníbàárà wọn pa tó ń sì tibẹ̀ dèrò ọ̀run nípínlẹ̀ Ògùn. Ààrẹ nígbà kan rí lórílẹ̀‐èdè yìí ti sọ pé àìsí iṣẹ́ àti ọ̀wọ́n gógó oúnjẹ òní ó fa ìgbésùmọ̀mí àti ìkọlù àwọn ajínigbé tó ń di rántó lórílẹ̀‐èdè Nàìjíríà. Àwọn ẹgbẹ́ oníṣẹ̀ṣe káàkiri orílẹ̀‐èdè Nàìjíríà ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ké sí ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ wípé kí wọ́n ṣe ètò kan níbi tí wọ́n yóò ti fi ẹ̀kọ́ ìmọ̀ ìbílẹ̀ èyún ìṣẹ̀ṣe sínú ètò ẹ̀kọ́ gẹ́gẹ́ bí ó ṣe wà káàkiri ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama. Ẹ gbọ́ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ báyìí. Ọwọ́ ikọ̀ àwọn Àmọ̀tẹ́kùn tún ti tẹ àwọn olè méje kan ní ìpínlẹ̀ Ondo. Iléeṣẹ́ ikọ̀ Àmọ̀tẹ́kùn tó wà ní Alágbàká nílùú Àkúrẹ́ ó fi ìdí ìròyìn náà múlẹ̀ látẹnu ẹni tó jẹ́ alákòóso Àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ náà ìyún Akọgun Adétúnjí Adélẹ́yẹ. Ó ṣe ní àlàyé wípé ní ọjọ́ àbámẹ́ta àti ọjọ́ àìkú tó di ọjọ́ ajé ọ̀sẹ̀ tá a wà nínú rẹ̀ yìí ó ní ọwọ́ àwọn tẹ àwọn adigunjalè méje ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìlú Àkúrẹ́ àti àwọn ìlú mìíràn tó yíká àti ìlú Ondo. Bákan náà ó ṣe ní àlàyé wípé àwọn adigunjalè yìí ó ní ọwọ́ tẹ̀ ní òru ọjọ́ ajé ní nǹkan bíi dédé aago kan òru nígbà tí àwọn olùgbé agbègbè kan ní ìpínlẹ̀ Àkúrẹ́ ní ìpínlẹ̀ Ondo nílùú Àkúrẹ́ tí wọ́n ké sí àwọn wípé àwọn adigunjalè ń ṣọṣẹ́ lọ́wọ́ ní agbègbè náà tí àwọn sì bọ́ sínú ọkọ̀ láti lọ mọ́ àwọn adigunjalè yìí. Wọ́n ṣe ní àlàyé wípé ojú ọ̀nà tí àwọn wà ní àwọn ti pàdé ọkọ̀ Kámúrì kan tí ó sá eré ní àsápajúdé nígbà tí àwọn sì dá wọn dúró wípé kí àwọn fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò pé ibo lẹ̀ ń lọ, bò lẹ̀ tí ń bọ̀ láàjìn tẹ̀ fi ń rìn lóru ọ̀gànjọ́ yìí. Wọ́n ṣe ní àlàyé pé bí àwọn ṣe dúró báyìí bẹ́ẹ̀ ni àwọn táwọn àna ọkọ̀ náà páàkì ọkọ̀ náà tí wọ́n sì fi ẹsẹ̀ fẹ́ tí wọ́n júbà ehoro. Wọ́n lè ló fa ìfura tí àwọn fi tú inú ọkọ̀ ọ̀hún wò tí àwọn sì rí orírànà fóònù tó tó olówó iyebíye àti lápútọ́ọ̀pù tí wọ́n jí gbé pẹ̀lú àwọn nǹkan mìíràn ni àwọn bá sì sátẹ̀lé àwọn náà tí ọwọ́ sì tẹ àwọn méje lára wọn. Wọ́n ṣe ní àlàyé wípé àwọn ti mú wọn báyìí tí wọ́n sì ti ń ká bòròbòrò wípé kì í ṣe iṣẹ́ adigunjalè nìkan ni àwọn yàn láàyò bí kì í ṣe pé àwọn máa ń jíyàn gbé náà ní olúùlú ìpínlẹ̀ náà káàkiri ìpínlẹ̀ Ondo. Ó ṣe ní àlàyé wípé bí àwọn bá ti rí òkodoro ọ̀rọ̀ báyìí ni àwọn yóò takọ́sọ wọn sí ọ̀dọ̀ àwọn ọlọ́pàá níbi tí wọ́n yóò ti takọ́sọ wọn lọ sí ilé ẹjọ́ láti lọ gba ìdájọ́ òdodo. Ní ìpínlẹ̀ Ògùn, òṣìṣẹ́ báǹkì alájẹsẹ́kù ti ayélujára kan ó ní ó gún oníbàárà wọn ní ọ̀bẹ pa lọ́rùn tí ìyẹn náà sì ti ibẹ̀ di èrò ọ̀run. Ẹni tí wọ́n pe orúkọ wọn ní Ṣèyí àti Ayẹ́kẹ́ ní ìlú Abẹ́òkúta ọ̀nà ní ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ nígbà tí wọ́n ní wọ́n gún ẹni tó jẹ́ oníbàárà àwọn olóògbé Rẹ̀mílẹ́kún Ọmọ́táyọ̀ tí wọ́n gún ní ọ̀bẹ lọ́rùn ní ọjọ́ àbámẹ́ta sátidé tí ń ṣe ọjọ́ kẹtàléníogún oṣù kẹta ọdún tí a wà yìí. Wọ́n ṣe ní àlàyé wípé oníbàárà àwọn tó di olóògbé ọ̀hún Rẹ̀mílẹ́kún Ọmọ́táyọ̀ ó ní ó yá owó ní ọwọ́ wọn lórí ayélujára nígbà tí wọ́n sì ní ọjọ́ tí ó dá láti dá owó náà padà ti pé ṣùgbọ́n tó kọ̀ tí kò dá owó ọ̀hún padà. Ó ní àwọn òṣìṣẹ́ báǹkì ayélujára náà tí wọ́n wá ṣe àbẹ̀wò sí ilé rẹ̀. Wọ́n nígbà tí wọ́n bá ní ilé tí wọ́n ti ń fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ ní èdè àìyedè ti wọ inú ọ̀rọ̀ wọn tí wọ́n sì pe ọkùnrin kan ní Bàdó tí wọ́n ní ó gbá oníbàárà ọ̀hún tí ó di olóògbé inú Rẹ̀mílẹ́kún Ọmọ́táyọ̀ tí ó gbá ní ọwọ́ mú tí àwọn
àwọn òṣìṣẹ́ báǹkì méjì ọ̀hún èyún Ṣèyí àti Ayẹ́kẹ́ tí wọ́n fi gún ní ọ̀bẹ olójú méjì kan ní ọrùn tí ẹ̀jẹ̀ sì ń ṣe ṣòròṣòrò nígbà tí wọ́n du ẹran iléyá lọ́rùn olóògbé Ọmọ́táyọ̀ náà tí ó sì gba èkúrújẹ lọ́wọ́ ẹbọra ṣáájú kí wọ́n tó gbé dé ilé ìwòsàn. Wọ́n ní bí wọ́n ṣe ṣe iṣẹ́ láabi tán ó ní Ṣèyí àti Ayẹ́kẹ́ tí wọ́n jẹ́ oníbàárà tí wọ́n jẹ́ òṣìṣẹ́ báǹkì orí ayélujára náà ti júbà ìhòòrò tí wọ́n sì sá lọ, ṣùgbọ́n wọ́n ní ọwọ́ tẹ ọkùnrin tí ń jẹ́ Bàdó yìí tó gbá olóògbé náà lọ́wọ́ mú tí wọ́n fi gún ní ọ̀bẹ olójú méjì lọ́rùn ṣoṣooṣo. Ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn Ọmọlọ́lá Odùtọ́lá ó fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ wípé àwọn ti fi páńpẹ́ òfin mú Bàdó yìí tí ó sì ti ń ṣe àlàyé bí àwọn yóò ṣe gbá Ṣèyí àti Ayẹ́kẹ́ tí wọ́n ṣekú pa oníbàárà wọn náà tí àwọn yóò gbá wọn mú. Wọ́n ṣe ní àlàyé bí àwọn bá ṣe mú wọn báyìí tí àwọn sì rí òkodoro ọ̀rọ̀. Ilé ẹjọ́ ló kù tí àwọn yóò ta kọ́sọ́ wọn lọ níbi tí wọn yóò ti lọ ro àwíjàre àti àròjàre wọn tí wọ́n sì gba ìdájọ́ òdodo lórí ẹ̀sùn ìṣekúpani èyí tí wọ́n fi kàn wọ́n. Ààrẹ nígbà kan rí ní orílẹ̀-èdè Nàìjíríà èyún Olúṣẹ́gun Ọbásanjọ́ ti sọ pé àìsí iṣẹ́ fún àwọn ọ̀dọ́ nílẹ̀ yìí ó ní ó fa ìbùpò sí ìgbésùmọ̀mí àti ìjínigbé èyí tó ń ṣẹlẹ̀ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ààrẹ nígbà kan rí ọ̀hún Olúṣẹ́gun Ọbásanjọ́ sọ èyí di mímọ̀ ní ọjọ́ 26 oṣù kẹta ọdún tí a wà yìí ti ṣe ọjọ́ ìṣẹ́gun lánàá òde yìí níbi ètò kan tí wọ́n pe àkọlé orúkọ rẹ̀ ní International Trade Exhibition and Conference on Agro-Food, Plastics, Printing and Packaging èyí tí ó jẹ́ ẹlẹ́ẹ̀kẹsàn irú ẹ̀ tó wáyé ní ìpínlẹ̀ Èkó lánàá òde yìí. Ààrẹ ó sọ èyí di mímọ̀ nígbà tí tó ń sọ ọ̀rọ̀ níbi ètò náà. Ó ní pẹ̀lú àìsí iṣẹ́ ọwọ́ ní ọ̀dọ̀ àwọn ọ̀dọ́ òun ń fa ìgbésùmọ̀mí pàápàá jùlọ ọ̀wọ́n gógó oúnjẹ tí ó tún ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà káàkiri òun ni ó fà tó fi já sí pé àwọn agbésùmọ̀mí ọ̀hún wọ́n ń pọ̀ sí lójoojúmọ́. Ó ní nígbà tí ò sí ètò ọ̀gbìn èyí tó péye fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà òun ni ó fà tó fi já sí pé oníkálukú wọ́nà àtijẹ tí wọ́n sì jí àwọn èèyàn gbé. Ó ní bí òun ṣe wà pẹ̀lú bí òun tún ṣe jẹ́ àgbàlagbà tóun tún jẹ́ ẹni tó nípò láwùjọ òun ni òun tún ṣe iṣẹ́ àgbẹ̀ títí di àkókò yìí gẹ́gẹ́ bí ó ṣe ṣe ní àlàyé wípé àwọn ọ̀rẹ́ òun máa ń sọ wípé òun ti ya wèrè látàrí àgbẹ̀ ṣíṣe tí òun mú ní ọ̀kúnkúndùn èyí tí wọ́n ń pè wọ́n ní madman in agriculture. Wọ́n ṣe ní àlàyé wípé kí ìjọba àpapọ̀ túbọ̀ tún ró àwọn àgbẹ̀ ní agbára kí wọ́n sì pèsè iṣẹ́ fún gbogbo àwọn ọ̀dọ́ nílẹ̀ yìí. Ó ní èyí yóò fa ìdínkù àwọn agbésùmọ̀mí àti àwọn ajínigbé tí ètò ààbò tó múnádóko yóò sì wà nígbà tí oníkúlùkù tí wọ́n bá ti ní iṣẹ́ wọn lọ́wọ́. Bákan náà ni ó ṣe ní àlàyé wípé pẹ̀lú ìjínigbé àti ìgbésùmọ̀mí fún àwọn àgbẹ̀ tí ń lọ ní oko tí wọ́n dá oko káàkiri ó ní kí ìjọba àpapọ̀ kí wọ́n túbọ̀ múra sí iṣẹ́ wọn láti pèsè ètò ààbò tó péye kí ọ̀wọ́n gógó oúnjẹ kí ó lè dínkù fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú bí ààyè yóò ṣe wà fún oníkálukú láti lọ sí oko rẹ̀ lọ rè dáko tí wọn yóò jẹ. Àwọn ẹgbẹ́ oníṣẹ̀ṣe nílẹ̀ yìí ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ké sí ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà láti ṣe ètò bí ètò ẹ̀kọ́ ẹ̀sìn ìbílẹ̀ náà yóò ṣe wà nínú ètò ẹ̀kọ́ orílẹ̀-èdè yìí. Ẹni tó jẹ́ akọ̀wé ẹgbẹ́ àwọn oníṣẹ̀ṣe ní ìpínlẹ̀ Ọ̀yọ́ èyún Fáyẹmí Fákáyọ̀dé ó ní ó fi ọ̀rọ̀ náà léde fún àwọn oníròyìn lẹ́ni tí ń ṣe ọjọ́ 27 oṣù kẹta ọdún tá a wà yìí níbi àpérò kan èyí tí wọ́n ṣe ní ìpínlẹ̀ Ọ̀yọ́ níbi tó ti bá àwọn oníròyìn sọ̀rọ̀. Ó ṣe ní àlàyé wípé gẹ́gẹ́ bí ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ bí wọ́n ṣe fi òǹtẹ̀lú tí wọ́n sì fi ọwọ́ sí ẹ̀kọ́ ìsìláàmù àti ẹ̀kọ́ ọmọlẹ́yìn Jésù èyún Christianity wípé kí wọ́n wà nínú ètò ẹ̀kọ́ tí wọ́n yóò máa kọ́ ní iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti iléèwé girama. Ó ní àwọn ń pè fún ìjọba àpapọ̀ láti fi ètò ẹ̀kọ́ ẹ̀sìn ìbílẹ̀ náà sínú ètò ẹ̀kọ́ girama àti ti iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀. Ó ní èyí yóò tún ṣe ìgbélárugẹ àṣà àti ìṣe Yorùbá bí wọ́n bá ti ń kọ́ wọn ní ètò ẹ̀kọ́ ẹ̀sìn ìbílẹ̀ náà káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ṣe ní àlàyé wípé àwọn retí èsì ìjọba àpapọ̀ lẹ́yìn tí yóò mú inú àwọn dùn láti tẹ̀lé ìpè
sí àkíyèsí tí àwọn pè wọ́n sí pé kí wọ́n fi ẹ̀kọ́ ẹ̀sìn ìbílẹ̀ sínú ètò ẹ̀kọ́ orílẹ̀-èdè ọmọ Nàìjíríà láyé iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti iléèwé girama. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àkókò yìí àṣálẹ́ yìí. Mo lójú tẹ fún òwá kò ní fọ́ ẹṣẹ́ ẹ̀kọ́ àdúró ti àyànfẹ́ Elédùmarè lórí ìkànnì akéde Yorùbá TV News. Ẹ túbọ̀ máa bá mi share rẹ̀, kẹ́ máa bá mi polongo rẹ̀ káàkiri, kẹ́ subscribe káyé lè máa rí mi wò lóòrèkóòrè pẹ̀lú ìròyìn àjàbalẹ̀ àti àwọn ètò míì tó ní ṣe pẹ̀lú ìdásílẹ̀ ọmọ káàárọ̀ oòjíire. Orúkọ tèmi ò yípadà títí dàkókò tí màá mú ìròyìn mi wá fún wa. Àyànfẹ́ Elédùmarè yìí náà ni ẹni àkùṣẹ́ láti àárọ̀ àsùnre àjìláyọ̀ láṣẹ Elédùmarè. Ó dàbọ̀.